níyìn yẹ fún ìwọ lọ́pẹ́ yẹ o ọlọ́run ayọ̀ ìwọ kò má sọ́ba bí rẹ̀ rárá kò má sọ́ba bí Jésù ìwọ lọ́pẹ́ yẹ o ọlọ́run ayọ̀. Yes, orúkọ mi ni Victoria Adébọ́lá Alade tí gbogbo èèyàn mọ̀ sí Angel Communication. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ and ìlú òyìnbó ni mo ti ń ṣe káràkátà ọrọ̀ ajé mi àti ní ilẹ̀ wa Nàìjíríà. Okay, producer ni mí, then mo dẹ̀ tún jẹ́ actress. Èmi ni mo produce ìyàwó producer tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́. Mo dẹ̀ tún produce last night Adéṣẹwà ọmọ tó já wòlíì Ben Oben àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn eré yìí àwọn eré tó ní ọgbọ́n púpọ̀ ni, so àwọn iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Báwo ni yín ṣe dùn sí lónìí pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe? Mélòó ni màá rò nínú oore tí bàbá ṣe? Mélòó ni màá kà nínú oore tí bàbá ṣe? Oore rẹ̀ máa pọ̀ ó jù yanrìn òkun lọ. Mélòó ni màá ròyìn àfi kí n ṣá máa dúpẹ́ ni. Orí Ọlọ́run pọ̀ nínú ayé mi, because tí mo bá wo gbogbo àwọn èèyàn tó wá tí wọ́n dìde, àwọn tó wá láti London tí wọ́n tẹ̀lé mi, àwọn tó wà níbí báyìí tí wọ́n wá láti Abuja, tí wọ́n wá láti Èkó, àwọn tó wá láti Ògbómọ̀ṣọ́ tí wọ́n tẹ̀lé mi wá síbí báyìí, in short inú mi dùn, mo lọ́pẹ́, mo láyọ̀. Ìlú Ìbàdàn kò kí ń ṣe ìlú mi, Ògbómọ̀ṣọ́ ni mí, but Ìbàdàn gbà mí, wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀, mo dẹ̀ ṣe nǹkan, mò ń ṣe nǹkan tó dáa nínú ẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí lẹ ṣe lónìí gangan? Kí ni ìdí tẹ́ fi kọ́ shopping complex tẹ́ ẹ ṣe kọ́ hotel? Mo wò ó pé shopping complex tí mi ti gbé ìlú yìí, at least màá lè ṣì máa manage ẹ̀ dáadáa. Dẹ́ mo ṣe nítorí pé mo ti ṣiṣẹ́ ní abroad, mo wá wò ó pé kémi náà kí n give out to my community. Ìtorí ẹ̀ ni mo fi ṣe, so that at least àwọn tó máa ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n máa ṣe káràkátà ní shopping complex yẹn, àwọn náà máa rí nǹkan mú lọlé fún àwọn ọmọ wọn. So ìdí tí mo fi ṣe nìyẹn. Ẹ gba àwọn ará abroad náà ní mọ̀ràn kí wọ́n invest in Nigeria, pé Nigeria is still a good place. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀rù ń pa Nigeria. Bẹ́ẹ̀ tèmi o, látìgbà tèmi ti wà ń bíbà tí mo ti ń wá sí bíbà tí mo ti ń invest, èmi ò regret o. So mo máa gba ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní abroad ní òkè òkun pé ẹ̀yin náà ẹ wá, ẹ kó èrè oko wálé, ẹ wá invest so that àwọn ọmọ wa wọ́n á ríṣẹ́, wọ́n á rí nǹkan máa ṣe. Àwọn ọmọ wa náà, àwọn náà kò ní sínú pé wọ́n lọ jalè àbí wọ́n ń ṣe nǹkan kan tí wọ́n bá ti níṣẹ́ lọ́wọ́. So please ẹ wá, kẹ́ wá invest nílùú wa ní ìlú Nàìjíríà. Kò sí ibi tó dàbí ilé. Kí ló tún kù lọ́kàn yìí? Appreciation. Okay, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Mr. Màá tiẹ̀ dárúkọ tó pọ̀, orúkọ pọ̀. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Mr. Ọlálékan Ọmọnìyí. Àwọn ni wọ́n bá mi ṣe project yẹn. Ó dẹ̀ tẹ́yìn náà bá rí ẹ rí pé project ó dúró re ni, kì í ṣe kò sẹ́ṣà ń bẹ̀, gbogbo ohun tó wà ń bẹ̀ ó dúró re ni. So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kó àdúró tì mí pé àárín wa kò ní bàjẹ́. Mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ Pastor Poli náà, òun náà dúró tì mí, ó dúró bí ọmọ ìyá. Ben Oben, àbúrò mi àtàtà, director mi, ọ̀gá mi, gbogbo ẹ̀ náà ni Ben Oben. Mo dúpẹ́ lọ́wọ́ Ben Oben náà. Yes, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Chibike, my bestie, my best friend, my Chibike. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, òun náà ó wá láti ìlú òyìnbó, best friend mi ni. Ìgbà tí mo ṣe birthday ní 2016 bó ṣe dúró lélẹ̀, ọmọ Yíbò ni òbẹ̀ tọrọ wá wọ̀ dáadáa. He's my best friend, he's my business partner. I want to say thank you to you, thank you for coming. Mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ Henry
ọ̀rẹ́ mi náà ni ọ̀rẹ́ mi àtàtà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi àǹtí Leah Akintaro Esther Akínfọlárìn àbúrò mi ni Akínfọlárìn Esther Akínfọlárìn ẹ̀gbọ́n mi ni Leah tàtún ni mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ Wálé accountant bestie mi náà ni ọ̀rẹ́ mẹ́ta ni mo ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dúró re accountant Wálé accountant Chibuike àti Henry àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ọ̀rẹ́ tó dáa ni ta ni mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Tèmídayọ̀ Akínfọlárìn in-law mi ni but he's my best friend too. I want to say thank you to him. Ẹ ṣé o gbogbo ilé àwọn Nollywood actors wa tí wọ́n wá Mama Rainbow Papaluwe 220 Ìyá Ìbàdàn Charity Ẹniọlá Yayo Mojí Òjò pa gogo àǹtí tó jọ mí jù nínú gbogbo wọn bíbá yìí nìyẹn tàtú nínú lọ́tún wà bíbá yìí tá àti ìdàrú kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á pọ̀ àwọn tó pọ̀ ni wọ́n support mi bíbá. I just want to say thank you to everyone wọ́n dúró tì mí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Risikat Adétan. She's been a good sister. She's my junior sister. She's just like mi mọ̀ tí mo fẹ́ sọ nípa Adétan. Àwọn ni wọ́n ta gèlè wọ́n kúṣẹ́ owó pé. Ẹ ṣé o. 2 minutes. My name is orúkọ mi ni Ayọ̀ọ́lá Benedict Tèmítọ́pẹ́ tí gbogbo ayé ń pè ní Ben Oben. Adarí eré ni mí, òǹṣèré ni mí, òǹkọ̀tàn ni mí. Inú mi dùn láti wà níbí lónìí. Àbúrò ẹlẹ́yẹ òní ni mí. Àbúrò Victoria Adébọ́lá Alade ni mí. I'm a director, I'm a producer. Inú mi dùn láti wà níbí. A dúpẹ́ fún àṣeyọrí shopping complex yìí. Níta ìwọ̀n lọ́kàn yẹn kò rọrùn. Ìgbà mi táǹtì bá pè mí lóru báyà àti ó ní brọ́dà mi ó ti ṣó mi. Orí fọ́ mi. Kò easy láti ṣe nǹkan rẹ̀. So we thank God for the privilege láti ṣàṣeyọrí. And I want to use this medium láti dúpẹ́ lọ́wọ́ àwọn actors wa tó wá 220 Àyìnlá Charity Ẹniọlá Tinúkẹ́ Àdìsá Zainab Àdìsá Yayo Ashanti Baba Jogunmi Mama Rainbow Mojí Afọláyan Òjòpágógó and many more. Ìyá Ìbàdàn Snake gbogbo wọn tó wá I appreciate wọn gan. Thank you very much. I wish you safe journey back to your base. God bless you all. Alade mo jẹ́ àbúrò Angel Communication Yahoo producer àwa ṣí plaza lẹ́nìí and inú wa dùn we are so happy a dẹ̀ mọ̀ pé ìbẹ̀rẹ̀ oore lélẹ́yìí ìbẹ̀rẹ̀ oore àṣẹ ìbẹ̀rẹ̀ ni a tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ oríire. I'm so happy and I'm proud of her. Thank you. Tí mo jẹ́ olólùfẹ́ sí Madam Victoria Bọ́lá Alade ìyá mi àdùnní. Madam Alade jẹ́ obìnrin takuntakun tó dẹ̀ jẹ́ afẹ́nifẹ́rere tó jẹ́ pé ìlọsíwájú ló máa ń wù gbogbo gbà. Kò ń fẹ́ gbọ́ pé èèyàn kan ó dọ́rí kodò abẹ́ ìpè kí ló ṣe ká ní pé ó lè sọ èèyàn di èèyàn ni ó ní lọ́kàn láti kò ń fẹ́ rí omijé lójú ẹnì kankan. Ìdí nì tí ọlá àti nǹkan tó ń gbé ṣe tó ṣe ń lọ sí ìlọsíwájú gbogbo gbà. Ní pàápàá jùlọ lórí Angel Plaza tí à ń ṣí lénìí ìbẹ̀rẹ̀ oore lélẹ̀ tún jẹ́ fún Madam Adùn nítorí ó ti ń ṣe bọ̀ látẹ̀yìn Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ire yẹn kí ó takú sójú kan. Madam Victoria Bọ́lá Alade ìyàwó producer gbogbo nǹkan ni wọ́n ní access sí ìyàwó producer máa gbọ́ pé èwo ni ìyàwó producer wọ́n nífẹ̀ẹ́ sí ká máa ṣe eré ìtàgé ní gbogbo ọ̀nà wọ́n dẹ̀ tún is into many things so Angel Communication as well so wàràfàánà òmùnkánà àléyà ọlá wọn á máa lọ sókè ni Ọlọ́run ní í ṣe eléyìí ní ìkan tó kù fún wọn ní ayé Ọlọ́run dẹ̀ ní í ṣe ní ibi tó rí wọn máa pín sí lélẹ̀ lẹ́yìn eléyìí wọ́n á tún ṣe ètò tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ náà mo mọ̀ pé eléyìí náà tún kún ni lágbára Ọlọ́run gbogbo àwọn tó wá bá wọn celebrate lénìí àníyàn tí wọ́n fi wá bá wọn ṣe àwọn náà ṣe irú ẹ̀ gbogbo àwọn tó fi irú nǹkan tí wọ́n ṣe lénìí tọrọ Ọlọ́run á ṣe irú ẹ̀ fáwọn náà wọ́n á kọ́ ilé àkọ́tà wọ́n á kọ́ ilé àkọ́gbé torí pé wọ́n dẹ̀ ṣe eléyìí wọ́n ti ń ga Ọlọ́run jẹ́ kí wọ́n fi ọmọ wọn dé wọn ní fi ọkọ dé gbogbo àwa tá a wá sí bíbá iná lè bẹ̀rẹ̀ láti orí Madam Ìyá Rainbow Papi Lówẹ̀ dórí èmi náà tí mi ń sọ̀rọ̀ lórí olórin lórí gbogbo everybody nǹkan tí gbogbo wa bá jẹ tabàdẹ̀ mú bí Ọlọ́run á jẹ́ kó ṣe wá ní àǹfààní a ò ní gbòòrò aburú sẹ́ni kankan ẹ ṣé thank you so much.
Orúkọ mi ni Leah Adéọlá Akintaro ní Alade. I happen to be the celebrant elder sister. We have 3 years between us. And I like to say that because she's too big. I like to say that 3 years because I want her to know that I'm still big. I know she won't like it, but I will say it anyway. The reason we are here today is to celebrate this beautiful, glorious happiness, new beginnings, new life. Because to do a good thing is not, everybody says, I want to do this, I want to do that. But for you to be successful, for it to actually happen, it takes the grace of God. Like nǹkan tí Mama Rainbow sọ lẹ́ẹ̀kan pé tí kò bá jẹ́ pé Olúwa bá kọ́ ilé náà, àwọn tó ń kọ́ wọ́n ń kọ́ lásán ni. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo nǹkan tí àbúrò wa, ọmọ wa, arábìnrin wa, ọ̀rẹ́ wa tó dáwọ́lé ó ṣàṣeyọrí ẹ̀. Ní orúkọ Jésù, àdúrà mi ni wípé láti òní lọ, owó á tún máa kún owó, ayọ̀ á máa kún ayọ̀, àníkún ọlá, gbogbo eléyìí tá ti ṣe sílẹ̀ kò ní bàjẹ́. Gbogbo èyí tó bá kù Ọlọ́run á bá wa ṣe. Tá bá wá rẹ́nì kankan tó ní okú ibi tá gbé gbà, ibẹ̀ náà máa jókòó pa sí. Wọ́n ní ọdẹ tó ń ṣọ́lé Èdùmàrè, orí ẹ̀gùn ni ó kù sí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tó tiẹ̀ wà ń bẹ̀ náà ni pé the blood of Jesus speaks for us. Níbikíbi tó máa ti ń porí wa tàbí tó ń porí Adébọ́lá, Alade, Victoria, ní orúkọ Jésù, the blood of Jesus will speak for you in the mighty name of Jesus. More blessings, more grace, more power, more strength in Jesus' mighty name. Amen. So I just want to sing a song, Yoruba ni, and it's a very short one. Ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣé ibi tẹ́ bá dé, a dúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ, ibi tẹ́ mú wa lọ, ibi tó dára ni, ibi tẹ́ mú wa lọ, ibi tó lógo ni. Ẹ ṣé o, ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣé ibi tẹ́ bá dé, a dúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Thank you. Mrs. Olabisi Imiko Sakutu. Ẹni tó ń ṣe nǹkan lénìí, ẹ̀gbọ́n ló jẹ́ fún mi. Torí ẹni tó jẹ́ màmá fún màmá tèmi ló jẹ́ màmá àbúrò fún màmá tó bí. Èní à ń ṣí lélẹ́ni ni à ń ṣí complex ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ojú èní ṣojú wa. Mo dẹ̀ gbàdúrà fún pé lè yóò tún ṣe tó jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. Ìbẹ̀rẹ̀ oore lọ́lọ́run máa fẹ́ lè ṣe fún lágbára Ọlọ́run. Eléyìí tó ṣe kò ní ìbá má ṣí lé eléyìí kò ní jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Mo dẹ̀ gbàdúrà gbogbo àwọn táwa bẹ̀ ní nǹkan oore báyìí náà yóò máa jẹ́ tiwa lágbára Ọlọ́run. Kò jù báyìí lọ. Ẹ ṣé. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.